tún ti ṣẹlẹ̀ báyìí o. Àwọn àjálù tó ń jálù àwọn ọba ilẹ̀ Yorùbá lákòókò yìí ó mà tún pàdé àpérò. Ọba Adékẹ́yẹ Adéyẹmí Ọlánrewájú òun náà lọmọbìnrin kan fẹ̀sùn kàn láti ìlú London. Ẹni tó fi London ṣebùgbé torúkọ rẹ̀ ń jẹ́ Kristi Olúwabùnmi. Òun náà ló sọ pé ọba yìí ó gbà òun pẹ̀lú 200 million. Ọba tá a mọ̀ sí Abẹ̀pẹ́ Ìjọ̀gá Orílẹ̀. Ọba torúkọ rẹ̀ ń jẹ́ Ọba Adékẹ́yẹ Adéyẹmí Ọlánrewájú. Òun náà lọmọbìnrin náà fẹ̀sùn kàn. Bẹ́ẹ̀ ò bá gbàgbé bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn la sọ nípa Olórílẹ̀ of Orílẹ̀ Ifọ̀, ọba tó jẹ́ ajagunbalẹ̀, ìyẹn Ọba Ṣẹ̀mí Ògúnjọbí, èyí tó ní fàǹfà pẹ̀lú Àrínọlá Ibrahim níbi tó ti dá dọ̀bálẹ̀ tó sì ń ṣépè fún. A ò tí ì jẹ̀yẹn tán lẹ́nu o. Òun náà la gbọ́ nípa ti Apẹ̀tù of Ìpẹ̀tù land, ìyẹn Ọba Joseph Olúgbénga Olóyèdé, tá a gbọ́ pé ó lu àwọn òyìnbó ní jìbìtì nípa owó COVID-19 èyí tó wáyé ìyẹn ní 2020. Tóun náà lu jìbìtì l'Amẹ́ríkà. Àwọn nǹkan wọ̀nyí ló wá sódò papọ̀. Nígbà tá a tún gbọ́ nípa Ọba Adékẹ́yẹ Adéyẹmí Ọlánrewájú pípọ́ tún lu obìnrin kan ní jìbìtì, ẹni tó rúkọ rẹ̀ ń jẹ́ Kristi Olúwabùnmi, ìyẹn nílùú London, tó lu ní jìbìtì 200 million naira. Ọba yìí la gbọ́ pé ó sọ pé òun máa fẹ́ Kristi gẹ́gẹ́ bí ìyàwó. Òun náà ni ó sì fi gba òbítíbitì owó lọ́wọ́ rẹ̀ tó lù ú ní gbájúẹ̀, ìyẹn nílùú London. Nípa bẹ́ẹ̀ ó bá ṣe ìgbéyàwó èyí tó ń fẹ̀sùn kàn pé wọ́n pè ní marriage scam, ìyẹn ni fífi ìgbéyàwó lu jìbìtì. Arábìnrin Kristi Olúwabùnmi yìí òun ló sọ̀rọ̀ yìí gbáyàgbáyà. Òun ló sọ̀rọ̀ náà síta o. Bẹ́ẹ̀ náà ló sì kọ̀wé láti fìdí ẹ̀ múlẹ̀ fún àwọn lẹ́ẹ̀kan àwọn tó yẹ ká gbọ́ sọ̀rọ̀ náà lórílẹ̀‐èdè Nàìjíríà. Òun náà ló kọ àwọn ìwé ọ̀hún sí o láti bó ń bẹ ọba láti dá owó òun padà 200 million naira, owó tí ọba yìí gbà òun o. Lára àwọn tó kọ lẹ́tà ọ̀hún sí ìyẹn náà ni ọ̀gá ọlọ́pàá yányán lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyẹn Káyọ̀dé Ẹgbẹ́tókun. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló tún fi ẹ̀dà ìwé náà ló fi ránṣẹ́ sí olórí ẹ̀ṣọ́ EFCC, ìyẹn Ọlá Olúkóyèdé. Kò ṣàì fi ẹ̀dà ìwé náà ṣọwọ́ sí gómìnà ìpínlẹ̀ Ògùn, ìyẹn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló fi ẹ̀dà ìwé náà ló fi ránṣẹ́ sí olórí àwọn lọ́balọ́ba nípínlẹ̀ Ògùn, ìyẹn Olúọ̀fìlárò Ọba Kẹ́hìndé Olúgbénlé. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló tún kọ ìwé kan náà ló fi ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, gómìnà Nurudeen Adémọ́lá Adélékè. Kò ṣàìfimọ́ ń bẹ̀, ó tún fi ẹ̀dà ìwé yẹn pẹ̀lú ó fi ránṣẹ́ sí gómìnà tìlú Oǹdó, gómìnà Lucky Ayédatiwa. Ìwé kan náà ló kọ sí gbogbo wọn. Ó sì pín sọ́dọ̀ àwọn tó kàn, ìyẹn láti bá gba owó náà jáde o, bóyá tipá ni àbí ní ẹ̀rọ fún ọba yìí láti dá owó náà padà. Ó kọ sínú ẹ̀ pé ọba yìí lù mí ní jìbìtì 200 million. Ó sọ pé òun ò fẹ́ mi gẹ́gẹ́ bí aya sílé. Bùnmi Kristi yìí la gbọ́ pé òun àti ọkọ rẹ̀ ní èdè àìyedè. Nítorí èyí òun àtọkọ rẹ̀ ò jọ gbé papọ̀ rárá. Bẹ́ẹ̀ sì ni wọn ò já ìwé ìkọ̀sílẹ̀ fúnra wọn kó tó di pé ó pàdé ọba yìí, ìyẹn Ọba Abẹ̀pá Ìjọ̀gá Orílẹ̀, Ọba Adékẹ́yẹ Adéyẹmí Ọlánrewájú. Ó ní àsìkò tí òun dágbé tí òun sì ń gbọ́ bùkátà ọmọ lọ́wọ́, òun náà ló ń pàdé ọba yìí, ìyẹn Ọba Ọlánrewájú Adékẹ́yẹ, ìyẹn nílùú London. Ó sọ pé láti ọ̀dọ̀ Princess Abísóyè làwọn ti pàdé, èyí tó jẹ́ ọmọ fún ọba yìí. Òun náà ló dàbí alárinà tó ṣe atọ́nà láàrin àwọn méjèèjì tí wọ́n sì fi pàdé ara wọn. A gbọ́ pé wọ́n pàdé ara wọn ní 30 oṣù kẹfà ọdún 2022. Òun náà bára wọn sọ̀rọ̀ tí iná sì wọ̀, tí wọ́n sì jẹ́ olólùfẹ́ sí ara wọn. Ọba sì pinnu pé òun ò fẹ́ sílé gẹ́gẹ́ bí aya ni o. Òun náà sì ni Kristi yìí sì gbà láti jẹ́ ìyàwó ọba. Àwọn méjèèjì sì jọ ń gbé bíi lọ́kọláya. Ó ní gbogbo ìgbà yìí òun ò mọ̀ pé ṣe ni kábíyèsí yìí ń tàn òun, pé wọ́n ń parọ́ fóun ni o. Òun sì rò pé ó nífẹ̀ẹ́ òdodo sóhun, tó bá ti béèrè owó ló máa ń kówó fọ́ba o. Ó ní ṣùgbọ́n ó jẹ́ ń tó yà ń lẹ́nu pé ìfẹ́ ẹ̀tàn lásán
òun náà ni ọba yìí ní sóhun. ó ní kábíyèsí ti ka lára rẹ̀, òun náà ló lọ sílé ẹjọ́ láti ya òun àtọkọ òun. bẹ́ẹ̀ ni òun àtọkọ òun sì pínyà débi pé àwọn ò lè fẹ́ra àwọn mọ́ rárá. ṣùgbọ́n lẹ́yìn èyí òun náà ni kábíyèsí ló ṣe ìgbéyàwó nílùú London pẹ̀lú òun ló fi òun lọ́kàn balẹ̀ wípé ọba yìí ti ṣetán láti fẹ́ òun. ó ní nínú ìwádìí òun lòun wá rí i pé obìnrin 4 ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni kábíyèsí ti ṣerú ẹ̀ fún àwọn obìnrin tó sì jẹ́ ṣe wípé wọ́n ní owó lọ́wọ́ dáadáa tí wọ́n jẹ́ single mother. àwọn náà ni ọba yìí máa ń lù ní jìbìtì bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ìṣeṣe fóònù náà pẹ̀lú lòun ṣe ké gbàjarè fáyé pé kọ́mọ Nàìjíríà ó gbà wọn o láti dá owó òun padà èyí tí ọba yìí gbà lọ́wọ́ òun. ó ní nígbà tí ìfẹ́ sì ń gbóná lọ́kàn òun náà ni ọba yìí gbà wọn owó yìí lọ́wọ́ òun. ó wá ṣàlàyé bí ọba náà ṣe gbà wọn owó náà. ó ní owó tóun send gẹ́gẹ́ bí transfer sínú àkáǹtì ọba yìí òun náà ní 53 million naira èyí tó jẹ́ transfer. tá bá sọ nípa owó tí ọba yìí gbà ní cash wọ́n ló jẹ́ 12 million naira. ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọba yìí gba àwọn aago olówó iyebíye èyí tó tó 10.8 million naira. lẹ́yìn èyí ló sọ pé àwọn ohun ẹ̀ṣọ́ ara èyí tóun lò gẹ́gẹ́ bíi góòdì tóun fi ń ṣẹ̀ṣọ́ òun náà ló tó bíi 120 million naira èyí tọ́ba yìí ti gbà lọ́wọ́ òun o. lọ́wọ́ sọ pé àfikọ́ ọmọ Nàìjíríà ó gbà òun lọ́wọ́ ọba tó fẹ́ lu òun ní gbẹ́jú ẹ̀. ó ní ọgbọ́n tí ọba fi ń gba àwọn owó yìí lọ́wọ́ òun ni bíi kó sọ fóun pé òun fẹ́ dààmúwó láti jẹ́ kí iléeṣẹ́ òun kó gbòòrò àti pẹ̀lú pé òun fẹ́ lo owó náà fún ìdí kan ni o. ó ní ṣùgbọ́n nítorí pé ó sọ pé àwọn máa fẹ́ra wọn lòun náà ṣe ń kówó òun fún un gẹ́gẹ́ bí ìyàwó. ó wá sọ pé òun ti fọkàn balẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó nítorí pé court wedding òun náà làwọn ṣe o. ó wá ní ohun tó jẹ́ kójú òun là ni pé nígbà tí kábíyèsí sọ pé káwọn jọ wá lọ sílùú Èkìtì níbìkan táwọn ti lè ṣoògùn owó tó jẹ́ pé ó máa ní owó láyé wọ́n á sì máa gbọ́ lọ́rùn pé kò sẹ́ni tó máa lówó tó ní Amẹ́ríkà àti ní gbogbo Nàìjíríà. onígbà yìí lójú òun ṣẹ̀ṣẹ̀ là pẹ̀rú ìmọ̀ràn wo lèyí. oògùn owó nìkan kọ́ ló bá lẹ́rù bí kò ṣe pé ó ní ọba sọ wípé bí kójú ọ̀tún ọ̀hún ó fọ́ tàbí kí ẹsẹ̀ òun kan kó rọ o àbí kó gé dànù. ó ní lọ́wọ́ àwọn tó ń wọ̀ pé ẹni tó nífẹ̀ẹ́ òun ló ń fún onírú ìmọ̀ràn báyìí lòun wá ké gbàjarè pé ńgbà tó máa ṣèwádìí ìyẹn nílùú London lòun wá rí i pé ó nìkan kọ́ lọ́ba ti ṣerú èyí fún pé wọ́n ti tó bíi 4 bẹ́ẹ̀ tí wọ́n ti nírú ìjàmbá yìí. ó wá ní gbogbo àwọn fóònù owó tóun fún ọba àti góòdì pátápátá tóun sẹ́ǹdì sọba òun náà lòun fẹ́ gbà báyìí o pé kò sí ti ń jẹ́ ìfẹ́ mọ́ láàrin àwọn méjèèjì. ó wá sọ pé ọba ló ń fi èyí dẹ́rù bọ̀ òun wípé tóun bá fi lè sọ èyí àbọ̀ ń béèrè ohun tó jẹ mọ́ owó òun ó lóun máa pòórá ni o. òun wá ké gbàjarè sí àwọn ọmọ Nàìjíríà àtàwọn tọ́rọ̀ náà kàn láti kọ ìwé yìí ránṣẹ́ sí wọn torí pé ó ń déwájú dẹjọ́ ó sì ń dẹ̀yìn dasọ̀. gẹ́gẹ́ bí arábìnrin yìí tó jẹ́ ọmọ ìlú nílùú London tó sì láṣẹ lórí ọkọ tó fẹ́ sílé ṣé kò ní jẹ́ ewu báyìí fún ọba nígbà tó bá padà dé London kó má jẹ́ pé ẹjọ́ ni ó padà máa jẹ́ o pẹ̀lú ẹ̀sùn tá a pè ní marriage scam nígbà tí arábìnrin náà tó bá lọ fi ẹjọ́ sùn ìjọba London pé ọba yìí lu òun ní jìbìtì 200 million naira tó bá sì pé ọba lẹ́jọ́ ǹjẹ́ ọba ò ní ṣẹ̀wọ̀n báyìí ó náà lèrò tiwa o kò ní jù báyìí lọ táàrí lábalábí tá a wà yìí a tún pàdé lọ́jọ́ míì fún àwọn ìròyìn tó ṣe pàtàkì sí wa búburú kan ò ní ṣe wá kò ní ṣe yín o a jọ pàdé lọ́jọ́ míì ọjọ́ re ire o ire kàbìtì. àtìrẹ́tìrẹ́ o ọmọ aláṣẹ dìde wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé ń kọrí sí wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé ọmọ aláṣẹ.